Bàbá wa pẹ́ lẹ́yìn kó lè bá pẹ́ láyé mi. أهلا وسهلا ومرحبا بكم. أتيت لكم جميعا بطاقة بانكسر. أصدقنا لكنا أجازة لجوكو أجازة الله أكبر الله أكبر. نبأتي أو ربايا torí tọ́lá ẹja fi gba ìlú rẹ̀ abẹ́ tó faraba tí wọ́n fẹ́ fún wa ní oúnjẹ mi. ẹja tó kún un lọ́wọ́ wa pẹ̀lú ìyàtọ̀ ṣe Alhaj Abdulrahman Adéyẹjú Lawal PhD ọlọ́mọṣẹ́ àjẹkárí yóò pẹ́ fún ọlọ́mọ aláàtọ̀rọ̀ ọlọ́mọṣẹ́ àjẹkárí yóò pẹ́ amínà. ayọ̀ gbogbo wa ẹ̀dàkùn ìjókòó ìyẹ́dógún farabalẹ̀. ìjókòó farabalẹ̀ torí ọmọ nígbà tí àwọn bàbá oníwàásù tòní tí wọ́n ti wà níkàlẹ̀ tí wọ́n máa fún wa ní ọ̀rọ̀ náà ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ á kí wọn pẹ̀lú kọ̀sídà kékeré yìí kékeré náà ní àrẹ̀kúnlá kọ̀sídà tún tẹ̀sùbìyàtún Sheikh Abdulrahman Ajala Sheikh Rahman Nurullahi fil ardi ومن أتى الله بنور ففي النعم رجل كألف وألف تاته لمنيه وهم بآياتنا نسباه في الظلم ودعوة الله للإسلام إرشاد يدعى إلى الله بالإيمان والعلم. ẹ máa tún tí mo wí yẹn ẹ dáhùn èèyàn gbọ́ ودعوة الله للإسلام إرشاد. ìpè tí wọ́n tó ń pèyàn sójú ọ̀nà tó lọ́wọ́ sójú ọ̀nà sí ìsìláàmù wọ́n fi ń gbé ìsìláàmù sí wọ́n fi ń dáhùn yẹn mọ́ bí ìsìláàmù sí. يدعى إلى الله بالإيمان أكان آل جلال فقولوا أمدا لمن آتاه على جلال. bàbá náà ti gbé gbogbo ọdún يزيدكم يا قوم في الكرم. ọlọ́mọ àpọ́nlẹ́ta ń lébọ̀ tọ́wé ìlà ìyàyà تشيكنا أجلا. tẹ́mi ló gbé bàbá rẹ̀ tọ́wé ìlà ìyàyà تشيكنا أجلا. fún inú ẹ̀mí kíkọ́ tẹ́bi yorùbá yìí bẹ́ẹ̀. wàbí يزيدكم lókèdè láti bí ìgbẹ̀mẹ́lẹ́ ìsìlámù bínú ìkànnì. Jẹ́mi yóò gbọ́ lórí kẹ́bà ìlẹ́sẹ̀ tọ́lọ́run pẹ́ tẹ́bí kí sí ọlọ́run lọ́sàn-án lóru. Ẹ̀mí bí wọ́n tàlàáfíà ní máa ń bèrè fún mi fún ọlọ́mọ wa ṣe fún yín. Yá rọ́bì wá sí ilẹ̀ rúurú, rífi kọ́ wà pọ̀ máa rú. Ọmọ àrísìkí bẹ́ẹ̀ tí ń lọ́bọ̀ tó ń báyè tó ń fẹ́ láti fún ọdún yìí. Àwọn èèyàn gbọ́dọ̀ yẹ pé rọ́bì wá sí ilẹ̀ rúurú. Ọlọ́run rífi kọ́ wà pọ̀ máa rú. Àgbáyé láàyè jáde kí yóò tún máa fẹ́ sí o. Ọ̀rọ̀ àwòrán kò náà bí kéèrè wọlé ìlímì. Ọlọ́run gbọ́dọ̀ yín máa lékún gbọ́dọ̀ yín máa lékún. Sọlá àtàní àlálí. Mo kò dárí sẹ́yìn ìdìnnà. Mo ẹ̀ńdọ̀dọ̀ dájú ṣèlérí àìpé kárọ̀ ní. Mo
الله بالقرب àfi kẹ́ ànábì àfi sẹ́kẹ́rẹ́ àfi bẹ́lẹ̀ fún yín ọlọ́run tẹ ẹlẹ́kùn lè rẹ̀ ẹlẹ́kùn lọ́nà rán ọlọ́run tẹ ẹlẹ́kùn ànábì sẹ́kù tí o sọ wá yẹ àtẹ̀yìn bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar anta shani'aka bismillah falyatafaddal mashkura. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم